Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa wala. Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba tí ó ṣe wá ní Mùsùlùmí tí ń ṣe ẹ̀sìn gba ọ̀nà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fi lẹ́kalẹ̀ fún wa. So rí ní àfikún lórí ìbáwí tí a ṣe fún ẹ̀yin oníṣẹ̀ṣe, eléyìí tó dájú pé ní àṣìṣe náà ni tẹ́ ń ṣe. Torí pé nígbà t'Ọlọ́run bá dá yín ní àwọn bàbá yín ṣùgbọ́n ti gbàgbé pé ní Ànábì Adam bàbá t'Ọlọ́run kọ́ dá Ọlọ́run bá ló sìn. So tẹ́yìn bá jẹ́ mọ́ Ànábì Adam lé ní Odùduwà àbí Ọ̀rúnmìlà lẹ máa ń rò. Ànábì Adam tó bí àwọn tó bí nígbà ẹgbẹ̀rún àwọn tó bí Ọ̀rúnmìlà, Ọlọ́run mà ló sìn, ọba Allah mà ló sìn. Kana an-nasu ummatan wahida fab'atha Allahu an-nabiyyina. Ọlọ́run ṣe pé ní inni khalaqtu ibadiya hunafa fajtalathum ash-shayatin. So àwọn èrè pọ̀ tọ́lọ́run jẹ́ ká mọ̀ pé ní kullu mawludin yuladu ala al-fitra. Gbogbo ẹni tọ́lọ́run bá dá Ọlọ́run dá sórí pé kàwá sin Allah. Ẹ̀sìn Islam Ànábì Adam ṣe Ọlọ́run ló sìn. So kẹ́yìn máa sin òrìṣà, kẹ́ máa sin igi, kẹ́ máa sin òkúta. So ti gbà ó dájú pé ní àṣìṣe tẹ́ bá tún wá mú àìṣe yín tẹ́ fi mọ lórí igi àti òrìṣà yín tẹ́ ń bọ̀ bá tún wá dá. Ṣùgbọ́n torí pé fẹ́ dá Odùduwà àbí Yorùbá nation kan lẹ̀, Yorùbá nation tó yẹ sí pé ní ẹbọ nation lẹ́fẹ́ dálẹ̀. So ẹ wá máa fi hàn pé ẹ̀sìn wo ló lè jẹ́ hẹ́dìkì fún yín, òun náà ní Islam. So ẹ pa àwọn ẹ̀sìn tó kù ẹ̀yin náà mọ̀ pé wọn jà mọ́ kankan lẹ́bẹ̀ẹ́ Islam. So Islam lẹ́wà fún wa mú ẹwà ń takò ẹwà ń bú Ànábì sallallahu alaihi wasallam, ẹwà ń sọ oríṣiríṣi ilé ìdàtí dá yín lóhùn ó jí pátákópa ilé tẹ́ pé ní hadith tẹ́ka kò túnmọ̀ sí pátá débi tí wà túnmọ̀ sí pátá méjì abẹ́rẹ̀. So ayàtọ̀ yí tafsir tẹ́lẹ̀ lọ mú wá pípé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. So a rí pé ayà yẹn Ọlọ́run sọ̀kalẹ̀ láti fọ Ànábì mọ́ kó lọ́dọ̀ sọkúsọ àwọn mùnáfíkì tó sọ pé aṣọ tó sọnù lójú ogun kọtífà, aṣọ tó dàbí aṣọ ìdàbóra, so tó sọnù lójú ogun, so tí tó ń wá wọn bí Ànábì ló mú látàkọ́ àwọn mùnáfíkì láti fẹ́ fi wá kèfèrí ní wọ́n kọ́kọ́ fẹ́ dà ní Islam mùsùlùmí rú. So àwọn mùsùlùmí gan kọ́ ni. So ayà tọ́lọ̀ wá sọ kalẹ̀ pé wa ma kana nabiyyan yaghul tó fún òdíṣẹ́ kan ó jàmbá. So ayà tọ́lọ̀ sọ kalẹ̀ pé ìfọ́ ọmọ ẹ̀yìn ṣe àwọn kó ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ayà yẹn lẹ́fọ́ ayà fi sọ pánàbí ṣe kí tó ti jẹ́ pé ní òtún ṣe pé Ànábì ṣe nǹkan ayà ló tún fọ́ ọmọ páwọn kan lọ́ṣe pánàbí kan ló Ànábì ò lè ṣe rẹ̀ láìláì. So tẹ́ngẹ̀tẹ̀ so àti oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ayà dá tẹ́tí sọ. So orí ìtẹ́tí wá sọ gbẹ̀yìn yìí ló wá tẹ̀ kí mọ̀ pé aláṣiṣe gidi ní lóòótọ́ àyíṣe yín wà mọ́ lórí pẹ́ ìsìnbọn nìkan ó tó wà mọ́ lórí pẹ́ kọjá ìyára yín sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbàtẹ́ ẹ̀mọ̀ pàtàkì ẹ̀rìn tí ẹ̀kẹ́ tẹ̀lé kẹ́lá. So ẹ̀wọ́n sọ pánàbí ẹnìkan ẹ̀wọ́n sọ pánàbí ó ń ṣe gé wọ́n ṣe fánàbí òun náà wọ́n ṣe fáwọn ọmọjọ́ ẹ̀ ẹ̀wọ́n kó sí àdís tí ò ní túmọ̀ ẹ̀yìn náà wọ́n lọ́ máa diwa ńlá káì nígbàtẹ́ ní Ànábì sọ wípé àdís tó lọ kó tì yẹn láwọ̀kọ́ àdís yẹn fẹsẹ̀ nílẹ̀ àìtẹ̀tọ̀ sí pé kódà kó tẹ̀ wá fẹsẹ̀ nílẹ̀ gan kò túmọ̀ sí tẹ́ǹsọ̀ bá Ànábì wá sọ pé ní la ya Ali wa Ali innahu la yahillu li ahadin an yakuna junuban fi hadha al-masjid ghairi wa ghairi. Kò tọ́ fẹ́ nìkan kó jẹ́ ẹlẹ́gbìn kó wà nípò jẹ́nàbà ipò ẹni tó ní jẹ́nàbà lára ní kí bí nǹkan ọmọkùnrin jẹ́ ìlara rẹ̀ àbí ó ṣẹ̀ bá ìyàwó rẹ̀ lájọṣepọ̀ ẹ̀yà kó má àìtí ìwẹ̀ wọ́n fèrè pé ń bẹ náà àwọn ẹlọ́ka ibèlì tó wà ń bẹ̀ Leviticus 15:16 pé nípa ọkùnrin kan bá sì ní ìsùn àbóbìnrin káwọn méjì kan wẹ̀ nínú omi wọ́n sì di aláìmọ̀ ìtìdí àṣálẹ̀. So sẹ́yìn ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ rẹ̀ kò sí Islam ẹ̀sẹ̀ tó pé gan ni wàlá kò sí tó fẹ́ ránú Islam tó fẹ́ tako Islam wàlá kò sí. So ìyẹn àwọn ẹgbẹ́ wọn sọ pé alèdìlé rẹ̀ díẹ̀ ṣùgbọ́n káwá dúwá sí mọ́ṣáláṣí káwá mọ́ṣáláṣí kò tọ́ fẹ́ ní ìkọ̀kan àfihàn àti ìwọ. So tẹ́fà ń bẹ́ nípa nẹ́bẹ̀ sí àlè lọ́n fún ní àìdáyọrí ṣùgbọ́n àdìsí ẹgbẹ́ tó fẹsẹ̀ nílẹ̀. So àwọn oníranú ara wọn wá ti pé kò tọ́ kẹ́nìkan wọ ẹ̀já náà bà ṣe ṣáà náà bí bára wọn sùn ní ṣe gbọ́rọ̀ tó bá ti àyẹ́pọ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé owó ẹ̀já náà bà ṣé kò níyàwó ńlé ni. So ẹ̀tún ti bẹ́ẹ̀ kọ ìtumọ̀ ẹ̀kọ́ áyẹ̀kóònà that it should be áyẹ̀kóònà. So òjò tó ń da yín láàmú. So tí ó bá ní bí kí ló máa wá tẹ́lẹ̀ adjective kọ́ ni that it should be in a state of purity, it should be impure. Wọ́n ṣe that it should perform janaba or it should do bath. So or you should take bath or you should bath.
so ẹ ti mọ̀ pé olódo làwọn eléyìí wọ́n ní mọ̀ pàpà tó ń sọ olóòdó náà ló jẹ́ pé ní copy and paste ọlọ́n ṣe ló fi lè máa bí òyìnbó tó ń gbọ́ lẹ́nu ẹ̀ pé I can't pronounce it very well ó fẹ́ jẹ́ ìkọ́ tó lè pronounce dáadáa wọ́n ní pé ìwé ẹ̀kọ́ fẹ́ kó lè rí máa rí pé láti wá tàbí wọ́n tó pé ò lè pronounce nǹkan láwọ̀ àmọ́ tí nǹkan yẹn ń sọ so ẹ wá ń ṣàtọ́mọ̀ta wá ní ànábì ṣe kìíní ṣe ìtumọ̀ ìwá ni pé tí pé wọ́n ní àyọ̀ ìwọ̀ jánàbà ní ibà ṣé wọ́n bára àwọn sùn mọ́ṣáláṣí ni ṣé kò níyàwó káti sọ pé ìtumọ̀ ẹ̀ náà ni ṣé kò níyàwó ńlé àbí jẹ́ àti ìwọ̀ jánàbà àbí ṣé kò lè ṣe kó bí ọkọ̀ sùn ó dẹ̀ jí nǹkan dáalẹ̀ tó ti pàdé sí òun fẹsẹ̀ nílẹ̀ so tó túmọ̀ sí pé àìṣe làákà ẹni tó ní làákà ìgan mọ̀ pé ẹkọ̀ ń ṣe àtàwọn àtakò afọ́jú lásán ni láfi sọ pé ní àṣìṣe ní tẹ́ǹṣì àìṣe pé ẹkọ̀ tẹ̀ ń bòrìṣà náà àṣìṣe kan nìyẹn tí pé àbánábí Ádámà tó jẹ́ àbá odò wa Ọlọ́run ló sìn àìṣe kejì náà nípa tí wọ́n fi máa kọ yẹ́ ara yín sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam abẹ́rẹ̀ so ọ̀nà orí ikú yín dẹ̀lélẹ̀ tẹ́ẹ̀bà jáwọ́ ń bẹ̀ àwọn tó gbìyànjú ẹ̀ tipẹ́tipẹ́ náà máa ń bá orí ikú pàdé náà so ogun lẹ́lẹ̀ yín náà ti bẹ̀ sí ń tọ̀ abẹ́rẹ̀ tí wọ́n yẹ pé àìgbóyìnbó ń da yín láàmú wọ́n tún nǹkan lóyìnbó fún ẹ̀ ń tú sí pé kó wẹ̀rẹ̀ jánàbà that should be impure that should be in a state of purity ṣe báwo lè ṣe túmọ̀ sí pé that should perform ritual bath that she should perform janaba bath báwo lè ṣe that should be it should be kí ni ìbátẹ̀lẹ̀ bí yẹn tí wọ́n ṣe pé ìròyìn nípa ẹnìkan tí ń ṣe adjective tí ó bá pọ̀ òdò àìwọ̀n kan dáyìn láàmù ẹkùn tí ó tàbí kó yẹ pé ìmọ̀ọ́mọ̀ tú nǹkan sódì gẹ́gẹ́ ṣe mọ̀ọ́mọ̀ tú àhátàkà àìrìdè ó fa ìbáyamíyá tí òyìnbó yẹn aláìmọ̀kan yẹn tó ń tú sí pé it gave me back shot so lódò ẹgbẹ́ ọkọ̀ dákẹ́ kó tó tú gan tó rọ́ mọ́ kí tukutu ló fẹ́ tú ohun nǹkan tó lè jọ so ọfà ìwọ̀míyá tí bọ́lá bá ṣe máa lò nǹkan ẹ̀nìyẹn so nígbà tó yẹ sí pé ní ayẹ ẹ̀mọ̀ ẹ̀ nímọ̀ kankan ẹkọ̀ fún máa ṣe ìtakò afọ́jú ni so ibi tẹ́lẹ̀ ń ṣe sí ibi tẹ́ ti pa wọn ni wallahi ìfọ́lọ́n babura ibi tẹ́ ti pa wọn ni tí ó lè pẹ́ fáwọn kan ní yóò sì yà fáwọn kan ní inshallah so ilé náà jẹ́ tó ká mùsùlùmí ká wákọ̀ ẹ̀sìn wọn ká má bẹ̀tàn jẹ lọ́dọ̀ àwọn oníranù tó hàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ń pè àfá olódò àfá tí ó mọ̀ kan ó ní kó ka ńláwá wọn ní kó tú wá ní ẹjẹ́ ẹ̀kọ́ lọ wùtí mọ̀ gbólóhùn yìí náà ìgbọ́ tó mọ̀ tí mọ̀ gbólóhùn tó pé láàfà tó tí kankan tẹ̀ kọ́kọ́ mọ̀ tí mọ̀ gbólóhùn tó pé ẹ̀kan tó ọkọ̀ rí náà nìyẹn wọ́n ṣe fẹ́ máa tún pé ìtumọ̀ ẹni wọ́n ń kánà balabala ibùnú àmì abúnú àmọ́tíkà Allah ọ̀nà bí ní fàktúrò fa'il fàktúrò mọ̀ fún làbí àti tó ń wà lókè tó ń ṣe tó wà lókè ẹni tó ń ṣe àtẹni tó ń ṣe fún ọ̀nà bí ẹ̀pọ̀ àwọn méjèèjì wọ́n máa ń wájá túnmú ẹ̀kọ́ fi ìwàhíma ẹni tẹ́bá rí jẹ́ pé ẹranko lòun bá lò fàktúrò wọ́ktúrò bahima ẹ̀pọ̀ ẹranko yẹn náà gẹ́lẹ́ bó ṣe bá náà sọ yìí ó wà ní ibèlì náà tó pé ó tún sọ fún Mósè pé ẹranko yẹn kọ́ mú kúrò kú ọmọ kí tọ́lọ́run sọ oríṣìí àwọn òfin fún Mósè kó fọ ilẹ̀ Ísírẹ́lì mọ́ fún Ọlọ́run ọba kó má yẹ jẹ́ kí nǹkan yìí ìrera wà ní ilẹ̀ fọ́lọ́run ọba sàlọ́wì tó wá sọ yẹn pé ẹni tẹ́báyé tó ń ṣe bẹ́ẹ̀ ẹpa ẹni tó ń ṣe fún ẹpa ẹni tó wà lókè tó ń kí nǹkan bọ̀ ní ìdí ọkùnrin àti ọkùnrin náà tó náà gbé tiẹ̀ lẹ̀ tó ń kí bọ̀ ẹpa àwọn méjèèjì tọkọtì àwọn ẹpa wọn òun ní màá ṣe bí àìpá ìmọ̀kan ṣe yín àìmọ̀kan ṣe yín sì ń ṣe àwọn tí wọ́n ń gbé yín tó ń gbé yín lẹ́yìn láti sọ pé ní ogun àtàbá ti ń gbé rọ yín dé ìmọ̀ ti wà ńlẹ̀ tó pé yìí ò sí nǹkan tẹ́lẹ̀ fi takò sílá àti àtẹni tí wọ́n kọ̀ fẹ́ fi àjà àwọn èèyàn kan ti try ẹ̀ lọ́gà àwọn òyìnbó gan tẹ́yìn sọ àwárí aláìmọ̀kan tiẹ̀ wá ní wọ́n náà kí báwo ni Muhammadu báwo ni ó ṣe dòrò báwo láyé ṣe mọ̀ káàkiri ayé Ọlọ́run ni wọ́n tó sọ̀rọ̀ yẹn wọ́n fi máa parọ́ pé ẹ Germany ní ìbàyí o tí pàdé nìkan jẹ́ Muslim o ń tán rẹ̀ lọ́wọ́ estimate Muslim jọ Germany more than 5 million lọ́wọ́ 5 million lọ́wọ́ àwọn sites official site àwọn òyìnbó gangan estimate German Muslims all they say pé most of them are foreigners but German Muslim gé Muslim wà ní Germany only 5 million like 5.5 million ni wá ní Italia o mẹ́rin Muslim tó wà ní Italia ni ọ̀pọ̀ gan ni ọ̀pọ̀ jù àwọn ọ̀dá kìí tó kù lọ ọ̀pọ̀ jù àwọn Hindus ọ̀pọ̀ jù àwọn tó kù lọ tó wà ní Italy ní Rome àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ̀ most of them àwọn kìíní ni wọ́n so ọ̀pọ̀lọpọ̀ àwọn Romans àwọn tó wà ní Italy yẹn Catholic Christians ni wọ́n àwọn tó kù tó ń ṣe Catholics so yẹ bí Protestants àbí Adventists àbí nǹkan báyìí so àwọn ẹ̀nà tó wà ṣùgbọ́n àwọn tó ti jẹ́ pé other religions Islam pọ̀ jù wọn lọ ní Italy mẹ́ ní Rome
ní Italy generally so tàdé láwọn tó gbé bẹ́ẹ̀ tó jẹ́ Christian tó gbé bẹ́ẹ̀ dáadáa tó tẹ̀ sọ bí wọ́n ṣe ń lì fún bẹ́ẹ̀ kò fẹ́ sí àtọ̀ nígbà tí Nàìjíríà tó sọ oríṣi fún wa so a lè má sí débẹ̀ ṣùgbọ́n ẹni tó wà ń bẹ̀ gan lè má mọ̀ nǹkan ń pa bẹ̀ tó wa èbí ayé ti jolú ayé ti jálu kára ju ké ẹnìkan sọ fún wọ̀nyí ràn so irú ẹ̀yìn àtakò afọ́jú lẹ́kàn ṣe sàfisẹ́ ní pé ní ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ so alábi tó sọ yẹn ní màá ṣe ìbọ̀gbà tẹ́lẹ̀ mọ̀ káàdì sí wà lórí yẹn so ẹ lọ kó orúkú yín ẹ lọ kó jáde dáadáa ẹ tí ì kó ẹ lọ ka who is this Allah tí jíjẹ́ mo ṣe kọ ẹ ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ ẹ lọ máa kó wa ààrẹ láti dá yín lò ẹ lọ ka ìwé ọ̀dẹ̀ tó wà ní tó kọ wọ́n dáhùn kọ oríṣiríṣi tí mi tẹ̀ ní kì máa waste time àti mò ń dárúkọ ẹ lọ kàwé ogun wa ọ̀pọ̀ so ààrẹ máa dá yín lò wàlẹ̀ àti náà kàbí mọ́tàlẹ̀ illa ji'naka bil haqqi wa ahsana tafsira so a máa dá yín lò so a máa dá yín lò so pé òdodo ti wà ní Kùránì òdodo ní kò sí tí wọ́n lè tọ́ wà láyé àti ìlúbátún bẹ́ ní àdíyà lámìnà khalfi kò sí nǹkan tayé Ọlọ́run ní afala tadabbaruna al-Qur'an ṣí wọn òru ní sí Kùránì yìí walau kana min indi ghayri Allah tó pọ̀dọ̀ ẹni tí ó ń ṣe Allah lọ sí wá tí ó ń ṣe Ọlọ́run ọba tó pé Allah wọn ni Ọlọ́run ọba tó dá gbogbo ayé tó ń kálukú ń pè lédè tó fi ń pè yẹn so ìtumọ̀ lédè lábá ni Allah Ọlọ́run tó wà ń ṣe Ọlọ́run ló sọ kalẹ̀ lájáde fi ikhtilafan kathira bá tí ó ṣe àyíyapa ìtakora ẹni tẹ́fọ̀n pé ilé ìṣọ́rọ̀ èèyàn níbẹ̀ tó pọ̀ bàjẹ́ eré ìtẹ́gbà àárín ìbéèlì tẹ́ ìbéèlì gan jẹ́ pé so pé no Bible is perfect even this one so ìyẹn jẹ́ sí fún kọ́nà kó dàkùn kó mọ́ àdúró kó má ṣe wà lọ́nà kọ́nà kó dẹ̀ fẹ́ yí àwọn tó yẹ fi mọ̀nà ní igbó fún ọmọ náà kó tó pẹ́ kó sì fi àwọn náà kó fi wá nílẹ̀ lẹ́sìn so bẹ́yìn ṣe ń ṣe bálabàlá tẹ́ ń ṣe bá dáadáa yín ẹ lọ sí kẹlẹ́ àwọn yíbò bọ́ ṣe ń gba Islam lọ bọ́lọ̀ ṣe máa ṣe nẹ̀ tẹ́yìn kan bá ní ẹ fẹ́ gbé ogun ti Islam bẹ́ẹ̀ láwọn yẹn ọlọ́mọ á jẹ́ kó kẹrin ràn àwọn tẹ́ lérò kọ́ lè jẹ́ mùsùlùmí máa jẹ́ mùsùlùmí ẹwọ́ àwọn Ìgbò ṣe ń gba Islam lọ so alhamdulillah ilé paná Islam ọlọ́run yìí náà yìí tí ó ní ọlọ́ ibi àfúwà yìí ó yẹ fi ẹnu wọn pa ìmọ́lẹ̀ ọlọ́run kò ń ṣe pọ̀ ọlọ́run tó mọ̀rọ̀ sọ wọ́n yẹ fi inú ṣé wọ́n lè fẹ́nu ṣé bí mo ṣe wà yìí tẹ́kíjọ́ mi tó wá kí n lé ni mo wà ibi iṣẹ́ mo wà mo ṣe ń ṣe lecture dákí n lé mo wà ó máa dákì bí ìbà ṣe mọ́lẹ̀ sí nǹkan wọn ní fẹ́ pa ìmọ́lẹ̀ ẹnu mo fi pa kí o gbìyàn kọ́ dá inú wọn jọ wọn lè pa mọ́lẹ̀ so ẹ lè pa mọ́lẹ̀ ẹ fi ẹnu pa ìmọ́lẹ̀ ọlọ́run ọ̀yábọ̀ lọ́yìn láyé tí mo ní rọ̀ ọlọ́run bá ò ní gbà fún yín ọlọ́run kọ̀ pé kí ìmọ́lẹ̀ rẹ̀ kó wá jẹ́ tí ẹ pa ọlọ́run inú àyà mi sọ́tù sọ́f ọlọ́run ní wallahu mutimmu nurihi ọlọ́run ní máa pé ìmọ́lẹ̀ tẹ̀ walau kariha al-kafirun kódà káwọn kèfèrí bí ẹ̀yìn oníṣẹ̀ṣe yìí tẹ́ǹjẹ́ láṣẹṣe yìí kódà kẹ́kẹ́ má fẹ́ bẹ́ẹ̀ kéṣùn ẹlọ́run tán ọlọ́run yóò máa jẹ́ bí máa pé ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́wàjẹ́ nìkan náà àwọn àyà tọ́nà ti kọ́ńtà nábì pé ìwò wá wọ́rí tí ẹ lẹ́yìn rẹ̀ á tún máa kọ̀ntínú iṣẹ́ rẹ̀ ṣe wà àwọn yíbò wọ́n gbà sílámù lọ lamẹ́ríkà ń bẹ ẹwàdúyàn ní Germany ń bẹ ẹwàdúyàn tó gbà sílámù ẹ̀ẹ́dẹ̀dá kan mọ̀ àwọn voice àwọn pàtàkì ń gbà sílámù àwọn pàtàkì olówó ń gbà sílámù àwọn jìnlẹ̀ mìíràn ń gbà sílámù ní France Mexico kàn láyà tí Maurice Bouquet gbà sílámù lamẹ́ríkà ń bẹ ẹwàdúyàn tó gbà sílámù pẹ̀lú bọ̀bọ̀ Andrew Tate tó jẹ́ pé èèyàn tápá àwọn èèyàn fẹ́ràn gan ni olówó ń gbà Islam onímọ̀ ìjìnlẹ̀ ń gbà Islam ọ̀gá ìjọ ẹ̀sìn gan ń gbà Islam so èyí wọ́n ń da ayé láwọn èèyàn olódò ẹ̀yìn tẹ́ jámọ̀ kankan bí ayé wílẹ̀ lọ́n ṣe ní ìlú òyìnbó mẹ́ tẹ́ ń fọ ìgbé àwọn kìíní tẹ́ wàá di pé wàá ṣiṣẹ́ wo délé àṣọjẹ́kọ̀ fi sinmi wàá náà ṣe bíyàn gidi kan ẹ̀yìn tẹ́ fi tẹ́ rubbish so bí ẹ̀yìn jẹ́ ni abẹ́lẹ́ kó dákun kí ó fún wa mọ̀nà kó má sọ ọ́nà ìfowópamọ́ ó sì gbà á lẹ́wọ̀ dáadáa subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu